lọ́dún 1984 ìní ariwo ńlá sọ ní ilẹ̀ Yorùbá pàápàá ní ìlú Ìbàdàn nígbà tí gbajúmọ̀ alágbára olóṣèlú ilẹ̀ Ìbàdàn ni tó jẹ́ bàbá àsàlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìlú Ìbàdàn ìyún olóyè Búsàrí Adélakùn ẹni tó pè yẹn mọ̀ sí Ẹ̀rùbodò nígbà tó jáde láyé tí ó kú látàrí inú ẹ̀wọ̀n tí ọ̀gágun Muhammadu Buhari tó jù sí. Níbo lẹ́yìn wà, níbo lẹ́yìn gbé, ọmọ ọdún mélòó lẹ́yìn abẹ́yìn ò tí ì dáyé lọ́dún 1984. Àwọn bàbá àti ìyàwó àtọ́mọ́ ti dàgbà tán ti lé láàádọ́ta ọdún dáadáa, kódà ká ní wọ́n ti wọ ọgọ́ta ọdún, inú orúkọ Ẹ̀rùbodò yóò máa mẹ́lẹ̀ létí wọn o. Kódà àwọn tó ti dàgbà dáadáa lù Ìbàdàn wọn yóò máa mẹ́rí báyìí tí wọn yóò máa sọ pé ìgbà òtó lọ bí òrèrè ni o, nítorí pé alágbára ńlá, alágbára takuntakun ìní Búsàrí Adélakùn ẹni tí gbogbo ẹ̀yin mọ̀ sí Ẹ̀rùbodò jẹ́. Yàtọ̀ sí èyí, Ẹ̀rùbodò ó tún jẹ́ ọ̀kan lára àwọn tó súnmọ́ aṣíwájú ilẹ̀ Yorùbá ní olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀, bó tilẹ̀ jẹ́ pé àárín wọn padà dàrú. Bí a bá ń sọ̀rọ̀ bàbá àsàlẹ̀ òṣèlú nìbàdàn láàrin ọdún 1970, ó dájú pé Ẹ̀rùbodò ìyẹn Adélakùn ni wọ́n ń sọ o. Bẹ́ẹ̀ ló gbajúmọ̀ bí ìsàní ẹlẹ́ta nínú òṣèlú ilẹ̀ Yorùbá àti Nàìjíríà lápapọ̀. Kí ẹ lè mọ̀ bí Ẹ̀rùbodò ṣe lágbára tó, ọmọlẹ́yìn ẹ̀ ní gbajúmọ̀ bàbá àsàlẹ̀ òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní olóyè Lámídì Adélabú tó kú lọ́dún 2008. Níbi tí Ẹ̀rùbodò bá ti ń sọ̀rọ̀, wọn ò bí àwọn Adédìbúdà kan sọ̀rọ̀ o, nítorí pé ọmọlẹ́yìn ẹ̀ ló jẹ́. Lẹ́yìn tí Ẹ̀rùbodò sì wàjà tó kú, ó ní Adélabú ló tẹ̀sẹ̀ bọ̀ bàtẹ́ o tó gba ipò ọ̀gá ẹ̀. Ǹjẹ́ níbo ni Ẹ̀rùbodò ló ti rí ìnagijẹ Ẹ̀rùbodò tí wọ́n ń pè o? Gbogbo àwọn tó bá ti gbọ́n jù nígbà tí ọkùnrin fi ń lò gbà ló lè jẹ́rìí sí pé ohun kan tí wọ́n fi máa ń ròyìn ẹ̀ ní ogun abẹnugọ̀ngọ̀. Adélakùn lóògùn débi pé kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti gbéná wojú ẹ̀ nínú òṣèlú, pàápàá látìgbà táwọn olóṣèlú méjì kan ti kú tí wọ́n sì ní Adélakùn. Ó sọ pé òun lòun dán wọn wò láti mọ̀ bóyá wọ́n lágbára, ṣùgbọ́n tóun kò mọ̀ pé wọ́n fúyẹ́ púpọ̀. Bí Ẹ̀rùbodò ṣe wá jẹ́ akíkanjú alágbára tí kì í bẹ̀rù, pàápàá bó ṣe yọjú síbi ìfẹ̀hónúhàn kan tí wọ́n ti lérí pé wọ́n máa pa á tó bá wá síbẹ̀, tó sì sọ níbẹ̀ nígbà tó lọ síbẹ̀ ìpè Ẹ̀rùbodò òun èló jẹ́ káwọn èèyàn ni wọ́n tẹ orúkọ yìí ni wọ́n tẹ̀ mọ́ lára o. Ṣá o, lásìkò tí Ẹ̀rùbodò tó fi ń lògbà, àwọn aráàlú Ìbàdàn wọ́n kórìíra olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kọjá sísọ o. Kódà ẹgbẹ́ òṣèlú bàbá náà ìyún Action Group àti UPN wọn kì í rọ́wọ́ mọ́ ìlú Ìbàdàn. Ohun tó sì ṣe pàtàkì tó jẹ́ káwọn ará Ìbàdàn kórìíra Awólọ́wọ̀ ó ní ti kú gbajúmọ̀ olóṣèlú Ìbàdàn ni Adégòkè Adélabú tí gbogbo ayé mọ̀ sí Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́ẹ̀sì, nítorí pé ọkùnrin náà jẹ́ orogún Awólọ́wọ̀. Bẹ́ẹ̀ làwọn èèyàn ọmọ Ìbàdàn gbàgbọ́ pé Awólọ́wọ̀ ló ṣekú pa bàbá náà. Èyí ni kì í jẹ́ kí ẹgbẹ́ òṣèlú Awólọ́wọ̀ ìyún UPN àti Action Group kárọ́wọ́ mú lùlù Ìbàdàn o. Nígbà tí Awólọ́wọ̀ wá ti mẹ́lẹ̀ yìí níṣẹ́ ló máa lọ rápálá bẹ Ẹ̀rùbodò tó jẹ́ bàbá àsàlẹ̀ òṣèlú ilẹ̀ Ìbàdàn wípé kó ràn án lọ́wọ́ kó jẹ́ kí ẹgbẹ́ òṣèlú UPN kó rọ́wọ́ mú. Àsìkò tí Ẹ̀rùbodò tó sì ran ẹgbẹ́ òṣèlú UPN lọ́wọ́ ni ló máa jẹ́ kí ẹgbẹ́ òṣèlú náà kí wọ́n jáwé olúborí nínú ètò ìdìbò gómìnà ọdún 1979. Èyí ni ló jẹ́ kí olóyè Emmanuel Alayande tó jẹ́ olóyè aṣíwájú ẹgbẹ́ òṣèlú UPN nípínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ ni ló jẹ́ kóun àti Ẹ̀rùbodò ṣiṣẹ́ pọ̀ tí olóyè Bọ́lá Ìgè tó sì di gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú UPN. Ṣùgbọ́n nígbà tí àárín Ẹ̀rùbodò àti Bọ́lá Ìgè dàrú, ẹni Bọ́lá Ẹ̀rùbodò fìbínú kúrò nínú ẹgbẹ́ òṣèlú UPN tó lọ bú sínú ẹgbẹ́ òṣèlú MPN, tó sì jẹ́ pé nítorí pé kò ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú UPN, ẹni Bọ́lá Ìgè ni ó fi jáwé olúborí o, tó sì jẹ́ pé olóyè Victor Ọmọlólú Olúnlọ́yọ̀ tí Ẹ̀rùbodò ṣiṣẹ́ fún ni ló jáwé olúborí ní ọdún 1983 tó yẹ kí Bọ́lá Ìgè ṣe sáà kejì. Ṣẹ́yìn náà ti rí pé alágbára ńlá ẹni Ẹ̀rùbodò. Ṣùgbọ́n lásìkò tí Olúnlọ́yọ̀ tó ń ṣèjọba lọ, kódà tí kò tí ì lójú oṣù péréte lọ lórí ìjọba, kódà lè sọ pé bóyá ó lójú oṣù mẹ́fà lọ lórí ìjọba, oṣù mẹ́ta lọ lórí ìjọba, ìní ọ̀gágun Muhammadu Buhari ló fipá gbàjọba lórílẹ̀‐èdè yìí, tó sì jẹ́ pé wọ́n da ìjọba alágbádá wọ́n dàrú lórílẹ̀‐èdè yìí. Lẹ́yìn tí Buhari tó sì gbàjọba, inú bẹ̀rẹ̀ sí ní máa ju gbogbo àwọn olóṣèlú tó fẹ̀sùn jẹgúdújẹrá kan. Lára àwọn tó sì jù sẹ́wọ̀n ní Ẹ̀rùbodò ní ọdún 1984. Ó fi ẹ̀sùn kan Ẹ̀rùbodò pé àbẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ̀rún 45,000 náírà 155,000
ẹni ẹ̀rù bodò gbà owó tá à ń wí lásìkò náà ó sì jẹ́ owó ńlá. lẹ́yìn tí ìgbìmọ̀ oníwádìí tí Buhari gbé kalẹ̀ lábẹ́ Vice Marshal Mohammed ìyẹn ọ̀gágun Marshal Mohammed tó dájọ́ pé ẹ̀rù bodò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án inú wọn ju ẹ̀rù bodò sẹ́wọ̀n o tó sì padà kú sílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìjọba àpapọ̀ tó wà lẹ́kọ̀ọ́ ìyẹn Lagos University Teaching Hospital LUTH tó wà lágbègbè Ìdí Àràbà lọ́nà Mushin ní ìpínlẹ̀ Èkó. àwọn àròyìn kan tiẹ̀ sọ pé wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé sàárè Adélakùn nítorí tó kú gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n ṣùgbọ́n kò sóòótọ́ níbẹ̀ o. kí ẹ̀rù bodò tó kú yàtọ̀ sí pé ó ṣe kọmíṣánná nínú ìjọba Bọ́lá Ìgè àti ti Olúńlọ́yọ̀ọ́ òun ní Bàdà Balógun Ìbàdàn bẹ́ẹ̀ ló tún jẹ́ Báṣọ̀run Mùsùlùmí ìlú Ìbàdàn. lónìí ọmọkùnrin ẹ̀ tó dàgbà jù báyìí olóyè Kúnlé Mùsẹ̀dík Adélakùn oníjàgùnmólú Àgbẹ̀kọ̀yà ilẹ̀ Yorùbá báyìí ní ọdún 2021 ìyẹn ní nǹkan bí oṣù kẹjọ ìní àwòrán yàrá kan tí wọ́n pè ní yàrá ẹ̀rù bodò tí wọ́n láwọn èèyàn kì í wọ̀ nígbà ayé ẹ̀ lólu síta tó sì gba gbogbo orí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n tí olóyè Kúnlé ọmọ ẹ̀ ní kì í ṣe yàrá bàbá àwọn àti pé yàrá ilé ìtura kan lórílẹ̀‐èdè Japan ni. ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ẹ jẹ́ ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Olúwa fún ìṣẹ̀lẹ̀ gbàǹkọ̀gbìn míì. ìṣẹ̀lẹ̀ gbàǹkọ̀gbìn míì wò látọ̀ ń bọ̀ ẹ fọkànbalẹ̀ ẹni wọ́n ń gbéyàwó bọ̀ àbá kì í garun òwúrán o ó dọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Olúwa ire o ire kàbìjì.